fi tá à ń pè ní ìjẹ́ èèyàn pé èèyàn ní òun ni òjò lè ṣeéṣe fún mi láti yọ ọkọ àlùmísìkínù kó òun kọ mi. àfa mẹ́rin mo ní àfa mi pọ̀ tó mọ fífa àfa mi pọ̀ gbọ́n àtàǹkà tí àwọn òun náà àfa wa ni wọ́n. àmọ́ àkọ́kọ́ òpìlẹ̀ àfa mi bàbá mi ni òun ló bàbá mi ló jẹ́ ń dá kéwú mọ́. mo gbọ́ nǹkan mi lẹ́nu wọn a ti fẹ́ kó mọ́ríkà tán kí n tó kàn nítorí aláàjì máa wí ni. ó tún wá ká fa mi ṣé òṣàkárí àwọn tàràgbà àwọn àgbàlagbà ọjọ́ wọn a máa ṣe bẹ́ẹ̀ kódà àwọn tí wọn ò ṣe bẹ́ẹ̀ lónìí ó yí wọn lọ́wọ́ kò sí bó ṣe jẹ́ àfáà tó yóò wá mọ́ mẹ́kú ní kọ́ máa yọ ọ̀tọ́ ayò níjó kéwú yóò wá wọ́ọ̀rẹ́ rẹ̀ kan yóò wá fi sọ́dọ̀ rẹ̀. bàbá ṣé òṣàkárí àtàràgbà rọ̀ ìmọ̀ ọ̀la ọ̀dọ̀ wọn mo ti wá lọ kálukúra ni àfa sansan wàlí ọlọ́run wàlí sansan ni o ẹ̀yin ọlọ́run gbàmú ni bàbá ṣe sàkárẹ̀ àtàràgbà wọ́n ti láwọ kùránì títí tó o bá débi ọwọ́ tí wọ́n fi máa ń yí padà báyìí ó ti wá gbó. ìyànnà ńgbà kó ń bẹ abọ́sídàrú lólóhùn àwọn afáwa náà wà ń bẹ tí wọ́n tẹ́wọ́ gbà wà ń bẹ. báwo lọmọ tí wọ́n ṣe gbàgbé àfa rẹ̀ inú wọn ni ìmáàmù wa Ustaz Mumini Buhari ní wọ́n ṣàpọ́nlé fún wọn pé ìmáàmù tí yìí tó ga inú tó kọ́ andárù làfa wa àwọn tó ti kú wà nù wọn wà tó wà láyé wà nù wọn bàbá wa Gamawi bàbá wa Murtada Gamawi inú wọn ni àfa wa Ustaz Mumini Buhari ó ti kú ọlọ́mọsá yàáfẹ́ inú wọn ni usa sọlù ilé ètò àwọn àfa wọn pọ̀ ń dárò Sheikh Saheed kí mo fẹ́ fààyọ akó ń dárò adimarkas afa Mọ̀lánà Sheikh Adam afa tó kẹnu tó kó gbogbo nǹkan sínú pátápátá afa tó jẹ́ afa lọ adọ́dọ̀ Sheikh Adam. bàbá sì yanjú láàfáà ó sì yanjú wa ńgbàgbà dé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lọ́dún náà kọ́ lọ́n ṣe dáadáa fún gbogbo wọn. wọ́n pọ̀ o bàbá wa sí Ramadan ṣé Masud ọbọ̀rọ̀ alẹ̀ kọ́ wa ní o bàbá wa Gamawi náà tó kọ́ wa ní o. àbúrìdọ́ ọlọ́mọsá yá fún wọn ọba sí ìdáwọ́dá fáńlá wàláì gbogbo àti nǹkan àwọn bàbá wa gbà síwẹ̀sì ní òbí wa wọ́n pọ̀ ọlọ́run sì ní àṣàǹfààní lára wọn àmọ́ nú àwọn tí wọn ò kọ́ wa ní márkàsì àmọ́ kéré ọmọ márkàsì tí ó ṣàǹfààní lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ àfa tọ́pẹ́ wá kó márkàsì a máa lọ sí ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni ṣé oṣù bá ní. mo sọ fáwọn èèyàn ṣé Ádámù ẹ̀dẹ́ aláwọ̀ tá a lá ní o gbogbo tí ṣé Ádámù bí làáfà wa tó rọ́ máa fà wá ní wọn. àmẹ́ni tó ní wọ̀ lérí wa pé tí mo sọ pé àfa mi ṣé oṣù bá ní. àtẹ́tìrà sí wájú báyìí tó ṣe lẹ́sìn fún gbogbo wa gbogbo àwọn ṣe Abdulrahman Adangba wọ́n ṣe lẹ́sìn lọ́dọ̀ ṣe Usoban àwọn ṣe ìṣọ ìrìn Asakawi ṣe lẹ́sìn lọ́dọ̀ ṣe Usoban gbogbo àwọn àfàmù yíṣu Èjìgbò àfọ tó ka ìrọ̀lẹ́ báyìí ṣé Usoban ti yà nǹkan ti pẹ́ ìrọ̀lẹ́ báyìí gbogbo kálukọ́ wà ní tí ọmọ tu pẹ̀lú mà gidi ni o àfọ àtúwá nìkan kan yóò tún wá ṣe handout gbogbo nǹkan yẹn ó ti kọ́ àfa àti kọ́ fúnra rẹ̀ sínú pépà sínú ẹ̀xásáìsì mọ́ntìkì ni bàlágà ni àrùdù ni náhù ni sọ́rífù ni gbogbo kúlùfúnùn létà làfà ń sọ ọgbọ ẹbí tíra
lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo wa ilé àṣàfà ńlọ́dà fà wọ̀láì ní àǹfààní tó yanjú àṣẹ lọ́dà fà o kódà mi ń bẹ ta ẹnu mi ń bẹ tọ́ ẹ ká sàǹfààní lọ́dọ̀ rẹ̀ inú rírì ọ̀jẹ́ á tún mọ mọ̀pẹ́ nìyẹn ní lọ́dún náà ni mo á sọ fún bọ̀dá mi akọ mi láti kọ̀ọ̀kọ́ mi ní ọba máa jẹ́ fàájì lónìí pé èmi náà kọ. ẹ̀rọ jama sọ bójú ní dábàá ẹsẹ̀ sùúrù kó o fi tá à ń pè ní ìjẹ́ èèyàn pé èèyàn ní òun ni òjò lè ṣeéṣe fún mi láti yóò kọ àdìmísìkínù kó o ní kọ mi. àfa mẹ́rin mo ní àfa mi pọ̀ tó mo fẹ́ àfa mi pọ̀ gbọ́n àtàǹkà tí àwọn òun náà àfa wa ni wọ́n. àmọ́ àkọ́kọ́ òpìlẹ̀ àfa mi bàbá mi ni òun ló jẹ́ bàbá mi ló jẹ́ ń dá kéwú mọ́ mo bá nǹkan mi lẹ́nu wọn àti fẹ́ kó mọ́ríkà tán kí n tó kàn ní táwọn alájí máa wí ni ó tún wá ká fa mi ṣé òṣàkárẹ̀ ọ̀ tàràgbà àwọn àgbàlagbà ọjọ́ wọn a máa ṣe bẹ́ẹ̀ kódà àwọn tí wọn ò ṣe bẹ́ẹ̀ lónìí ó yí wọn lọ́wọ́ kò sí bó ṣe jẹ́ àfáà tó yóò wá mọ́mọ́ ẹ̀ kó lè kọ́ máa yọ ọ̀tọ́ ayò níjó kéwú yóò wá wọ́ọ̀rẹ́ rẹ̀ kan yóò wá fi sọ́dọ̀ rẹ̀ bàbá ṣé òṣàkárẹ̀ àtàràgbà rọ̀ ìmọ̀ ọ̀la ọ̀dọ̀ wọn mo ti wá lọ kálukúrà ni àfa sansan wàlí ọlọ́run wàlí sansan ni o ẹ̀yin ọlọ́run gbà fún ni bàbá ṣe Sàkáríyà Àtàràgbà wọ́n ti láwọ̀ Kùránì títí tó o bá débi ọwọ́ tí wọ́n fi máa ń yí padà báyìí ó ti wá gbó. ìyànnà ńgbà kó ń bẹ abọ́sídà rúdúrú àwọn afáwa náà wà ń bẹ tí wọ́n tẹ́wọ́ gbà wà ń bẹ. báwo ló ma kí wọ́n ṣe gbàgbé àfa rẹ̀ inú wọn ni ìmáàmù wa Ustaz Mumini Buhari ní wọ́n ṣàpọ́nlé fún wọn pé ìmánì tí yìí tó ga inú àtọkọ àndárù làfà wa àwọn tó ti kú wà nù wọn wà tó wà láyé wà nù wọn bàbá wa Gamawi bàbá wa Murtada Gamawi inú wọn ni àfa wa Ustaz Mumini Buhari ó ti kú ọlọ́mọsá yàáfẹ́ inú wọn ni isa sọlù eré tu àwọn afa wọn pọ̀ ń dárò Sheikh Saheed kí mo fẹ́ fàyọ akó ń dárò adimarkas afa Mọ̀lánà Sheikh Adam afa tó kẹnu tó kó gbogbo nǹkan sínú pátápátá afa tó jẹ́ afa lọ adọ́dọ̀ Sheikh Adam. Bàbá sì yanjú láàfáà ó sì yanjú wa ńgbàgbà dé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lọ́dún náà kọ́ lóun ṣe dáadáa fún gbogbo wọn. wọ́n pọ̀ o bàbá wa sí Ramadan ṣé Masud ọbọ̀rọ̀ alẹ̀ kọ́ wa ní o bàbá wa Gamawi náà tó kọ́ wa ní o. àbúrìdọ́ ọlọ́mọsá yá fún wọn bàbá sí Dáúdà Fáńlá wàláì ogun àti nǹkan bàbá wa gbà síwẹ̀sì ní òbí wa wọ́n pọ̀ ọlọ́run sì ní àṣàǹfààní lára wọn àmọ́ nú àwọn tí wọn ò kọ́ wa ní márkàsì àmọ́ kéré ọmọ márkàsì tí ó ṣàǹfààní lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ àfa tọ́pẹ́ wa kó márkàsì àmọ́ lọ sí ẹlẹ́sìn bẹ́ẹ̀ ni ṣé oṣù bá ní. máa sọ fáwọn èèyàn ṣé Ádámù radiyallahu ta'ala anhu gbogbo tí ṣé Ádámù bí làáfà wa tó rọ́ máa fà wá ní wọn. àmẹ́ni tó níwọ̀ lérí wa pé tí mo sọ pé àfa mi ṣé oṣù bá ní. àtẹ́tìrà sí wájú báyìí tó ṣe lẹ́sìn ní fún gbogbo wa gbogbo àwọn ṣe Abdulrahman Adangba wọ́n ṣe lẹ́sìn lọ́dọ̀ ṣe Usoban àwọn ṣe ìṣọ ìrìn Asakawi ṣe lẹ́sìn lọ́dọ̀ ṣe Usoban
gbogbo àwọn àfàmù yìí sọ èdìgbò àfọ tó ka ìrọ̀lẹ́ báyìí ẹ̀sẹ̀ sọ báyìí ti yà nǹkan ti pẹ́ ìrọ̀lẹ́ báyìí gbogbo kálukọ́ wà ní tí ọmọ tu pẹ̀lú mà gidi ni o àfọ àtúwá nìkan kan yóò tún wá ṣe handout gbogbo nǹkan yẹn ó ti kọ́ àfọ àti kọ́ fúnra rẹ̀ sínú pépà sínú exercise mantiki ni balaga ni arudu ni nahu ni sọrifu ni gbogbo kúlùfúnùn létà làfà ń sọ ọgbọ ẹbí tíra lẹ́ẹ̀kọ̀kan gbogbo wa ilé àtàfà ń lọ́dà fà wọ̀láì ní àǹfààní tó yanjú àṣẹ lọ́dà fà o kódà mi ń bẹ ta ẹnu mi ń bẹ tọ́ ẹ ká sàǹfààní lọ́dọ̀ rẹ̀ inú rírì ọ̀jẹ́ a tún mọ mọ̀pẹ́ nìyẹn ní lọ́dún náà ni mo á sọ pé bọ̀dá mi á kọ́ mi láti kọ̀kọ́ mi ní ọba máa jẹ́ fàájì lónìí pé èmi náà kọ́ head of Jama sọ ọgbọ́n dídí dábàá ṣe sùúrù.